kí ẹ̀yin olùgbọ́ wa kú ìsinmi òní like play òní ní ìsinmi tó parí ọdún 2020 àmọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyógo lóye olódùmarè fún àǹfààní tọ́lọ́run fún wa kì í ṣe pé àwọn tí ó ti lọ kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n àǹfààní làwa ní ará mi olùfẹ́ ó wá dára ká lo àǹfààní yìí ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ṣeé ṣe kó má ti rántí láti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún ó ṣeé ṣe kó má ti rántí láti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ oṣù yìí ará mi olùfẹ́ ó darapọ̀ mọ́ wa lálẹ́ òní torí pé a fẹ́ ṣiṣẹ́ lórí tá à ń pè ní instrumental that is a lè pè ní orchestration orchestral music ní èyí tí àwọn àbúrò mi Kenny Sax wọ́n ti dé síbi láti fi fèrè lónírúurú dá ẹ̀yin ènìyàn wa lára yá wọ́n wà níbí pẹ̀lú àwọn brass instrument nígbà tí mo ní brass instrument ara ẹ̀ láti rí trumpet àpẹẹrẹ kan ni mo fún yín yẹn now mo gbàdúrà pé ọlọ́run yóò bá wa ṣiṣẹ́ pọ̀ ẹ máa fi ọkàn gbàdúrà fún wọn kí wọ́n ṣe àṣeyọrí wọ́n pe nọ́mbà wọn nígbà tí wọ́n bá ṣe tán ẹ̀yin náà ó sì bá wa sọ̀rọ̀ láti dúpẹ́ mo kí àwọn èèyàn wa tájọ wà lé ọba làmúlẹ́bí Mr. Sunday Akande Julius wambi àti engineer Semiu Kenny Sax and his band wọ́n wà níbí lórúkọ Jésù ọlọ́run ó bá wa ṣiṣẹ́ pọ̀.
Mr. Sunday Akande wọ́n ti gbé ètò yìí wọ́n gbé direct ni so ẹ wò kẹ fún wa lábọ̀ bó bá ṣe rí àwọn sáré ṣe ìdúpẹ́ ẹyọ kan àti trumpeters tó wà níbí láti bá mi wo orin kan bóyá ó ṣe é ṣe náà àwọn ètò ẹ̀ ti kọ lẹ́ẹ̀kan láti fi dúpẹ́ fún ayé gbogbo àwọn tí a ṣe ọjọ́ ìbí fún ní ọdún lórí ètò yìí. Titus Babatunde Adébísí pé ọ̀pọ̀ ọdún lẹ́sìn lókè ìpẹ́ bàbá rántí àwọn ọlọ́jọ́ ìbí àti ṣe ìrántí lónírúurú láti ìbẹ̀rẹ̀ ọdún pẹ̀lú èyí tá à ń gbàdúrà pé kí Ọlọ́run kó bá wa tu àwọn tí a ṣe ìrántí ẹni wọn nínú lákòókò yìí náà ni a tún tẹ àtẹ̀ránṣẹ́ sí mi bóyá ẹni tí èmi ti sọ fún pé bóyá a ó lọ́ra ṣe ìrántí fún gbogbo àwọn pé kí wọ́n má bọkàn jẹ́ bí Ọlọ́run ti bẹ láàyè ẹ̀mọ́ yóò tù wọ́n nínú lórúkọ Jésù. Wọ́n kàn mú mi rántí 1989 sí 1991 nígbà tí mo ṣe tá a ṣe candlelight ní Baptist College lábẹ́ Mama Chief Rome ní music department a máa ń ṣe tá a jẹ́ mọ́ orchestration bí bó ṣe rí gan-an nìyẹn different instruments ni a play àwọn tó lè padà kọ́lẹ́jì àdúpẹ́ lábúrúkọ Jésù ẹ mọ̀ máa ṣe ẹ mọ̀ ẹni tó ń ṣiṣẹ́ ẹ ó sì gbọ́ nọ́mbà wọn fún ètò gbogbo tẹ́ bá ní àdúpẹ́ lọ́wọ́ yín. Mo wá fún àwọn Kenny Sachs and his group ní orí ọ̀fẹ́ ẹ máa kọ nọ́mbà rẹ̀ lẹ̀ 08069661024 ìgbà táwọn náà wà lẹ́yìn sí ya ní ó ṣe music kò ṣe mo rò pé rúbà àwọn tí mójú táwọn odi tí mójú táwọn ibẹ̀ lọ́lọ́ ní spread àdúpẹ́ o ẹ máa ṣe lágbára Ọlọ́run ẹ pè sí 08069661024 fún ètò tẹ́ bá ní láti ṣe ètò kan tó wà tí wọ́n á ṣe lórí Facebook báyìí orin yẹn ẹ gbọ́ láfi túkà lọ sílé Kenny Sachs ó dọ̀wọ́ yìí láàrin ìṣẹ́jú 3 sí 4 káwọn tó pè.
tilẹ̀ jẹ́ pé Kenny Sachs àtàwọn àwọn ẹlẹgbẹ́ rẹ̀ náà ló ṣiṣẹ́ yìí ẹ̀bù náà pàdé lórí YouTube wọ́n ṣe láti gbé orin ìlú lárugẹ. 2021 ọdún èyí 2021. àwa náà wà ń sọ àsọtẹ́lẹ̀ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ orin ìlú à ń sọ àsọtẹ́lẹ̀ sáyé yìí pé bí Jésù ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ ọ̀rọ̀ orin yóò ṣiṣẹ́ mọ́ yín lára lórí Jésù. Àmì àmì ẹ ṣàmì o. Àmì àmì gbọ́ àdúrà wa bàbá. Láyé mi dára kí rọ́nà gbéga. Lọ́wọ́ mi bá rí. ẹ jẹ́ kí n sáré gba ìpè kan. hello 09051645438 09051645438 wọ́n yẹ fẹ́ kí wa ni wọ́n yẹ mọ rírì wa fún tá a ṣe ni. hello ẹ kálẹ́ o kí lórúkọ yín bó lè ti pè wá. ẹ kú iṣẹ́ bàbá o. iṣẹ́ bàbá jà lánàá. a kò múra ọdún. ìmúra ni mà àdúgbò o. ọdún ayọ̀ láṣẹ o. àmín àmín àmín. àní sẹ́nu ìbànújẹ́ o. àmín Jésù Kristi. oyin tẹ̀ fi yin Ọlọ́run ọba kò ní há o. àmín Jésù Kristi. àjọ tún pàdé lẹ́ẹ̀mí ìlágbára Ọlọ́run. àdúgbò làwọn Kenny Sachs yìí ṣe gbádùn wọn. kódà wọn tíra ìgan. bí ìgbìyànjú wà ní Jerusalem ni àwọn tá a ti lọ ṣùgbọ́n nígbà ìpá Ọlọ́run ní jẹ́ lọ. ọ̀rẹ́ wọn. àmín Jésù Kristi. Ọlọ́run máa tẹ̀ wọ́n síwájú o. àmín Jésù Kristi. ẹ kú ètò. Olúwa ṣeun o àdúpẹ́ ẹ jẹ́ kí n gba ìpè kan sí. Kí n má sọ ọmọ nù, kí n má ṣàyà nù, kí n má sọ ọkọ nù, kí n má padà nù. Àmì àmì ẹ ṣàmì o. Àmì àmì gbọ́ àdúrà wa hello bàbá. Hello, ẹ káalẹ́ o. kí lorúkọ yín bó lẹ ti pè wá ṣé mami James kọ́ ni. Mama James. Mama James sọ̀rọ̀ nìyẹn. láti wájà. ẹ kálẹ́ Èmi náà gbádùn yín. àdúpẹ́ o Ijó lè ní ijó. àdúpẹ́ Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ o. Tó mú wa bẹ̀rẹ̀ tó mú wa parí. Olúwa ṣe Fáǹkì lọ 2021. Inú dùn láti wọ̀dù. àmín 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 Ojú wo lè rí bí lágbára àmín náà. Jésù Kristi. Ẹ bá ń kí bàbá ọ́gánìsì o. àdúpẹ́ o àdúpẹ́ Ó dára fún mi. ọjàre. Ó dára. àwọn náà àdúrà tá à ń ṣe fún ẹ̀yin olólùfẹ́ orin ìlú àti gbogbo àgbáńlá ayé pátápátá gbogbo ẹ̀yin atẹ́dùrù adarí orin gbogbo àdúrà tí à ń ṣe fún yín ònìyàn olórí ètò orin ìdúró yóò sì mọ́ yín lára. Ọdún èyí 2021. ẹ pè Kenny Sachs àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ sí ibi ètò tẹ́ bá fẹ́ pè wọ́n sí bóyá nínú chọ́ọ̀chì yín ni bóyá fún ayẹyẹ kan ní sí 08069661024 08069661024 ẹ pè mí pẹ̀lú sí 08034624642 tàbí kẹ́ ẹ wò mí sí Sàjà Baptist Church bàbá làwọn mọ̀ kí yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe keyboard Julius náà tó tẹ keyboard adúpẹ́ Mr. Kande adúpẹ́ o gbogbo ẹ̀yin Kenny adúpẹ́ lọ́wọ́ yín.